Kindly subscribe to our YouTube channel, see how to. Click on the subscribe button below and also click on the bell beside this. This will notify you once we drop a new video. Thank you. Deixar you in. Satio. Hello, Lande. Hello? But it's calling me. Where is it? Page 14. Page 14. Lówùúrọ̀ ọjọ́ àjíǹde tara tọkàn yóò pàdé ẹkún káàánú òun ìrora yóò dópin. Lówùúrọ̀ ọjọ́ àjíǹde tara tọkàn yóò pàdé ẹkún káàánú òun ìrora yóò dópin. Ara rẹ̀ yìí lágbé sí ìsinmi rẹ̀ títí di ìmọ́lẹ̀ òòrùn àjíǹde. Ọkàn tó kaná nísìnyí tó sì gbàdúrà kíkan yóò bù sórí ayọ̀ lọ́jọ́ àjíǹde. Ara àtọkàn yóò dàpọ̀ ìpínyà kò ní sí mọ́. Wọn ò jí láwòrán Kristi tẹ́lọ́rùn. Àẹ̀wá náà àtayọ̀ náà yóò ti pọ́ tó lájíǹde. Yóò dúró bọ́rùn àtayé bá fò lọ. Lówùúrọ̀ ọjọ́ àjíǹde wa bójú yóò mọ́kù rẹ̀ wá. Bàbá ìyá ọmọ ara yóò pàdé sí ìdàpọ̀ tó dùn báyìí. Jésù máa ṣàìkà wáyé nù kò dájọ́ ká lè rọ́ máa gbé léèbù. Jẹ́ kí a gbàgbọ́. Bàbá wa àti Ọlọ́run àdúpẹ́ ẹbí tẹ̀sán adé ìgbà ọ̀pẹ rẹ̀. Ẹ fi àkókò yìí ẹ fi mọ̀mọ́ wa sí abẹ́ ààbò yín Olúwa wa gbàkóso. Ẹ tẹ́ bá ṣe ìsìn àkọ́kọ́ àti ìkejì ìkẹta ní ètí afẹ́ ṣèṣin ìdájọ́ Olúwa máa bá wa lọ. Yàbò sí sí mímọ́ ṣé níbi ìsinmi fọmọ rẹ̀ láti ń lọ ẹ darí wa náà gbogbo. Ní ìkẹyìn tí gbogbo tó nípàdé jẹ́ kí a lè kí hallelujah ńlá láti jọba ní ṣèlérí wa Jésù lọ. Man that is born of a woman has but a short time to live and is full of mystery. He cometh up and is cut down like a flower. He flies as if into a shadow and never continue in one state in the midst of life. We are in death, of whom may we seek succor, but of thee, O Lord, who for our sins are justly displeased.
Yet, Lord, most holy, O Lord, most mighty, holy and most merciful, Savior, deliver us not into bitter pains of eternal death. Thou knowest, Lord, the secret of our hearts. Shut most thy merciful ear at our prayers, but spares us, Lord, and most holy, O God, most worthy judge, suffer us not at the last honor for any pain of death to fall from thee. Amen. Praise the Lord. Please, we want to open it so that open it. You cannot lower it. Left is all right, so that's it. So that's it. For as much as it hath pleased Almighty God of his great mercy to take to himself the soul of our mother, the Miss Victoria Fayemi Adeshile, that is here departed, we therefore commit our body to the ground, head to head, ashes to ashes, dust to dust. Head to head, ashes to ashes, dust to dust. So let all the children do that. We sure and certain hope of resurrection of eternal life through our Lord Jesus Christ, who shall change our right body, that it may be like unto his glorious body, according to the word whereby he is able to subdue all things. I heard a voice from heaven saying unto me, Write from now, O merciful God, the Father of our Lord Jesus Christ,
who is the resurrection and life, in whom whosoever liveth and believeth in him, though he dies, shall live eternally. Who also hath taught us through is the Apostle Paul, that we should not be sorrowful as men without hope for all our departed soul. We beseech you, O Father, our Lord, to raise us from the death of sin unto life of righteousness, that when we shall depart this life, we may rest in him, as we hope that our mother, Dickness Victoria Fayemi Adeshile doeth, and that at the general resurrection in the last days, we be found acceptable in thy sight, and receive that blessing which thy well-beloved Son hath then pronounced all Christians, saying, Come ye blessed children of my Father, receive the kingdom prepared for you from the beginning of the world. Grant this, we beseech thee. You can take it in English or Yoruba, either of the two. And the children will sing standards 5. 5. No, 6. Sorry, 6. Choir. Olùfẹ́ ṣàmásìmí orí rẹ̀ láyà olùgbàlà afẹ́ ọ ṣùgbọ́n Jésù fẹ́ ọ jù sórí sólùrọ̀ òun rẹ̀ dùn bí òórùn ọmọdé sí ẹ̀gún ó sì fún ọmọ ìsinmi tó dájú nísinmi rẹ̀ ó di òwúrọ̀ tí òògùn ayé ló ti tàn títí àòfin lóṣèré wọlé títí òye ayé yìí yóò fi là ó di òwúrọ̀ títí ọ̀sùn àjíǹde yóò fi yọ sí àwọn òkú Jésù yóò dìde tí wọ́n yóò lè nínú ọ̀làlà rẹ̀ ó di òwúrọ̀ títí ẹwà ọ̀run yóò jẹ́ tirẹ̀ tí ọ̀run sọ nínú ògo tí Olúwa yóò fi dé ọ̀la dé ó di òwúrọ̀. Àwọn ọmọ àti ẹbí la máa kọ́. Òwúrọ̀ ṣàní olùfẹ́ mi, àtúnfẹ́ rere hàn níbi tí ìpínyà àti ìtúkà kò sí. Ó di òwúrọ̀. 7. Ìpàdé níwájú ìtẹ́ ìnáṣọ ìmú àwọn tirẹ̀ títí a ò fi ríran kedere ó di òwúrọ̀. Àmín. Máa lọ ìwọ ọmọ ẹ̀yìn Kristi, màmá wa Dickness Victoria Fayemi Adeshile, nínú ìrìn àjò rẹ kúrò nínú ayé ẹ̀ṣẹ̀ yìí, ní orúkọ Olódùmarè ẹni tí ó dá ọ, ní orúkọ Jésù Kristi ẹni tí ó fún ọ ní agbára, ní orúkọ Ẹ̀mí Mímọ́ ẹni tí ènìyàn mímọ́, àwọn áńgẹ́lì àti àwọn olórí áńgẹ́lì àti pẹ̀lú gbogbo àwọn ọdún wa kó jìnnà síra wọn, ká tún pàdé lẹ́sẹ̀ Jésù ní orúkọ Jésù Kristi Olúwa wa. Yeah. Before we leave,
is the ìyá Alexander ọlátẹ́júlọ bẹ́ẹ̀ mi ò rí ìyá ọmọlọ́lá bó o délé o ṣe léèrè ìyá òdélé lọ bẹ́ẹ̀ ni o padà bọ̀ ìyá aig ó lọ bẹ́ẹ̀ ni o padà wálé ayé mọ́ bó o délé o kílé ọmọ olóòrùn lábùdó dábùdó alágbẹ̀dẹ òsínmi oko nídìrò ọmọ sàkúmọ̀sá ará ìṣẹ́wì ìrènímọ̀kù ọmọ ará òkúta ọmọ ará àlágbẹ̀dẹ wọn pàtó ní jẹ́ ńlárin ọmọ ọmọ òfin náà wọn ló ṣeun ọmọ ará àlágbẹ̀dẹ ọmọ ọmọ òfin náà wọn ló ṣeun ọmọ fínàfínà fúnlẹ̀ lẹ́nu àlágbẹ̀dẹ ọmọ yẹn jẹ́ mọ̀ pátá ẹ̀yìn ọmọ náà pẹ̀sẹ̀ wà tó àga tó mọ̀ lọ ìṣọ́ ọmọ jìnnà fi jẹ ẹ̀bẹ̀lẹ̀ ọmọ bá lẹ́kọ̀ọ́ àbúrò lé